ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Atúnkí wa kú àbọ̀ sí ìkànnì yìí níbi tí a ti ń gbádùn Kristi Jésù. Ìkànnì yìí tí a ti ń gbádùn Kristi Jésù la pè ní iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Life Television, èyí tí ó kalẹ̀ sí Odò Ọ̀nà nílùú Ìbàdàn. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ onítẹ̀bọmi Emmanuel tó kalẹ̀ sí Odò Ọ̀nà nílùú Ìbàdàn. Ọlọ́run á tún máa bá wa pàdé bó ṣe ń bá wa pàdé nínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní abẹ́ àkòrí gbòòrò tá a pè ní oore ọ̀fẹ́ fún ojoojúmọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín bí ẹ tún kà wá yẹ gẹ́gẹ́ bí alààyè ọkàn. A gbàdúrà wípé ọ̀rọ̀ yín lónìí bá ó ṣe máa gbọ́ kí ẹ ṣe ní igi àlọ́yè nínú ayé wa, kí ẹ sì jẹ́ kó rin ayé wa lọ́wọ́ láti bá yín jọba. Olúwa ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Orí ọ̀rọ̀ tá ń gbé yẹ̀wò ní ọjọ́ tòní ni mo pè ní àìlèsínípò lọ́wọ́ ọ̀tá. Àìlèsínípò lọ́wọ́ ọ̀tá. A ó sì máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Nehemiah orí 9. A kà láti ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 6. Èyí tí ẹṣin ọ̀rọ̀ wa yóò sì wà ní ẹsẹ̀ 6 tó kà báyìí wípé, mo bá gbàdúrà pé gbọ́ Ọlọ́run wa, nítorí pé wọ́n kángan wa, yí ẹ̀gàn wọn padà lé wọn lórí, kí o sì fi wọ́n lé aláìgbédè ẹ̀dá lọ́wọ́ ní ilẹ̀ tí wọ́n ń kó wọn lẹ́rú lọ. Ẹsẹ̀ 5. Má mójú fo àìdá wọn, má sì pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ kúrò nínú àkọsílẹ̀ tí ó wà ní iwájú rẹ, nítorí pé wọ́n ti mú ọ bínú níwájú àwọn tí wọ́n mọ odi. Ẹsẹ̀ 6 tó jẹ́ ẹsẹ̀ ìtẹnumọ́. Bẹ́ẹ̀ ni àmọ́ odi náà, àmọ́ já ara wọn yípo, ó sì ga dé ìdajì ibi tí ó yẹ kí a gbé e dé, nítorí pé àwọn ènìyàn náà ń ṣiṣẹ́ tọkàntọkàn. Ní ibi tí a kà yìí, bí a bá gbé bẹ̀rẹ̀ láti orí 9 yìí, ẹsẹ̀ 1, Bíbélì ṣe àkàwé àwọn alátakò méjì níbí báyìí. A rí ọkùnrin alákọ̀ọ́kọ́ tí a pè ní Sanbalati. Ìwé Nehemiah yìí orí 2 ẹsẹ̀ 10, ó tiẹ̀ tún fi ìdí rẹ̀ múlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gidi. Arákùnrin tí a pè ní Sanbalati àti Tobiah, àwọn ni alátakò kíkọ́ tẹ́ḿpìlì Ọlọ́run àti odi Jerúsálẹ́mù. Ní ìgbà tí a dé inú ìwé Nehemiah orí 2 ẹsẹ̀ 19, a rí pé àwọn alátakò yìí wọ́n di 3. Èyí tó fi ń yé wa wípé bí Ọlọ́run bá gbé iṣẹ́ lé wa lọ́wọ́, tàbí Ọlọ́run yàn wá láti ṣe ohunkóhun, tàbí ohunkóhun làwa ti ẹ̀ dáwọ́lé, okòwò ni, ilé ìwé kíkà ni, tàbí ìrìn àjò àyànmọ́ láti ẹ̀rìn, ó ṣeéṣe ká ní alátakò. Níbí báyìí a rí wípé àwọn alátakò yìí wọ́n ń pọ̀ sí. 2 ni wọ́n tẹ́lẹ̀, nígbà ó tún yá wọ́n tún di 3. Nígbà ó tún yá àwọn agbègbè tó yípo Jerúsálẹ́mù, àwọn náà darapọ̀ mọ́ wọn láti ṣe àtakò sí iṣẹ́ Olúwa ní títún tẹ́ḿpìlì kọ́ àti odi Jerúsálẹ́mù. Èyí ló mú kí àwọn ọmọ Ísírẹ́lì
kí àwọn ọmọ Júdà kí wọ́n rẹ̀wẹ̀sì ní kíkọ́ tẹ́ḿpìlì Ọlọ́run. Ṣùgbọ́n ní ibi tí a kà yìí, a rí pé Nehemiah dúró gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ èyí tó rí ọkàn wọn sókè láti tún odi yìí kọ́. Àwọn arákùnrin méjì yìí, wọ́n jẹ́ àwọn tí ó jẹ́ alátakò sí Nehemiah ní kíkọ́ odi yìí. Ṣùgbọ́n dípò pé kí Nehemiah kó fọwọ́ lẹ́rán tàbí kó pa iṣẹ́ kíkọ́ odi yìí tì, ní ibi tí a kà yìí, ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Nehemiah gbàdúrà sí Olúwa. Mo fẹ́ ká wo àwọn ohun tó jẹyọ nínú àdúrà Nehemiah. Nehemiah gbàdúrà, ó fi àìdùn ọkàn rẹ̀ ó fi hàn sí Ọlọ́run. Nehemiah gbàdúrà wípé kí Ọlọ́run kó má dáríjì wọ́n. Èyí tó fi yé wa wípé bí o bá ń ṣe àtakò sí ìránṣẹ́ Ọlọ́run tàbí ò ń ṣe àtakò sí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run èyí tí Ọlọ́run lọ́wọ́ sí, ó túmọ̀ sí wípé Ọlọ́run tó fi ìdí iṣẹ́ ìránṣẹ́ yìí múlẹ̀ tàbí tó fi ìdí iṣẹ́ ìṣerere yìí tó fi múlẹ̀, òun ló ń ṣe àtakò sí. Ìdí yìí tí Nehemiah fi gbàdúrà ní ibẹ̀ yẹn wípé kí Ọlọ́run kó má dáríjì wọ́n, torí pé Nehemiah ó ní òye wípé kì í ṣe òun ni wọ́n ń ṣe àtakò sí, bí kò ṣe Ọlọ́run tó gbé iṣẹ́ lé òun lọ́wọ́. Kí ni àwọn ẹ̀kọ́ tí a wá lè rí kọ́ nínú ẹ̀kọ́ Bíbélì yìí? Ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé jẹ́ ẹni tí ò sọ ìfojúsùn rẹ̀ tí ò sọ nù. Bíbélì fi yé wa ní ẹsẹ̀ 6 ibi tá a kà yìí wípé wọ́n mọ odi náà, wọ́n mọ ọjà ara wọn, wọ́n mọ dé ibi tó yẹ kó dé. Bí Nehemiah ti ń ní àtakò ní ọ̀dọ̀ àwọn Sanbalati àti Tòbáyà, Nehemiah kò rẹ̀wẹ̀sì, kò sì káàárẹ̀ ní kíkọ́ odi Jerúsálẹ́mù, kò sọ ìfojúsùn rẹ̀ nù. Ìfojúsùn Nehemiah ní láti kọ́ odi Jerúsálẹ́mù, nítorí pé odi Jerúsálẹ́mù yìí ló dúró fún ààbò fún ilẹ̀ Júdà. Ẹ̀kọ́ mìíràn tá a tún rí kọ́ náà ni wípé ní òye àtakò èyí tó ń dojúkọ. Nehemiah ní òye àtakò èyí tó ń dojúkọ. Ìdí nìyí tí ò fi ọ̀rọ̀ ẹnu tako àwọn alátakò yìí, ṣùgbọ́n tó mú ọ̀rọ̀ wọn tọ̀ Ọlọ́run tó ní iṣẹ́ ìránṣẹ́ èyí tí Ọlọ́run tó gbé lé lọ́wọ́ ló fi ẹjọ́ wọn sùn. Ìwọ náà ní òye àtakò èyí tó ń rí ní ẹnu iṣẹ́ ìránṣẹ́ rẹ tàbí ní ẹnu okòwò rẹ tàbí ní ohun rere èyí tó dáwọ́lé lórí. Àwọn alátakò wọ̀nyí rí wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ ní ọwọ́ Sátánì, rí wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ ní ọwọ́ aládé ayé tí ò fẹ́ kó ṣe àṣeyọrí. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Ẹ̀kọ́ mìíràn tí a rí kọ́ nínú ẹ̀kọ́ yìí ni wípé yanjú àtakò rẹ nínú àdúrà. Arákùnrin Nehemiah yìí kò fi ọ̀rọ̀ ẹnu kó fi ṣe àtakò, kó fi dojúkọ àwọn alátakò yìí, ṣùgbọ́n ó lọ sí iwájú Olúwa, ó gbàdúrà. Àtakò tí ìwọ náà ń rí, o ò nílò ọlọ́pàá, bẹ́ẹ̀ ló sì nílò wípé kó o máa fi ẹjọ́ sùn káàkiri. Kọ́kọ́ yanjú rẹ̀ ní orí orúnkún rẹ̀. Ní ìgbà tí o bá yanjú rẹ̀ ní orí orúnkún rẹ̀, ní ìgbà náà ni àtakò rẹ̀ ní ojú ayé ni ó lè mú èsì èyí tó dára wá. A rí pé Nehemiah ní òye àtakò èyí tó ní
ìdí nìyí tó fi yanjú rẹ̀ nínú ẹ̀mí. A sì rí pé yíyanjú tó yanjú rẹ̀ nínú ẹ̀mí, òun ló mú kí Nehemiah kó lè kọ́ odi yìí. Òun ló mú tí ó Nehemiah tí ò fi rẹ̀wẹ̀sì, tí ò sì fi sọ ìfojúsùn rẹ̀ nù. Ẹ̀kọ́ mìíràn tí a rí kọ́ náà ni wípé ìwọ náà kíyèsára, má gbé ara rẹ kalẹ̀ gẹ́gẹ́ bí alátakò. Má jẹ́ kí aládé ayé kó rí ọ lò, má jẹ́ kí aládé ayé kó yá ọ lò láti jẹ́ alátakò sí ìṣerere ọmọlàkejì rẹ. A rí pé àwọn ẹ̀dá ènìyàn kan wà tó jẹ́ wípé àwọn ò ní inú dídùn sí ìṣerere. Ìwọ má jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀. Bóyá o tiẹ̀ ti ń fi àyè gba aládé ayé tó ti ń lò ọ́ gẹ́gẹ́ bí irinṣẹ́ àtakò sí iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ rẹ ni, tàbí iṣẹ́ ìránṣẹ́ ọmọlàkejì rẹ nínú ìṣerere rẹ ni. Ó nílò láti ronúpìwàdà lónìí tó o bá fẹ́ kí ìbínú Ọlọ́run kó wá sórí ayé rẹ. Ìdí nìyí tó o fi nílò láti ronúpìwàdà. Ohun tí mò ń sọ náà ni wípé má gbé ara rẹ kalẹ̀ gẹ́gẹ́ bí ohun èlò ní ọwọ́ aládé ayé láti ṣe àtakò sí ìṣerere ọmọlàkejì rẹ tàbí iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́ àgùntàn rẹ nínú ìjọ èyí tó ń lọ. Mo gbàdúrà wípé ẹ̀mí ìkíyèsára èyí tó o nílò Ọlọ́run alààyè yóò fi fún ọ. Má gbàgbé Nehemiah ní ibi tí a wò yìí kò sọ ìfojúsùn rẹ̀ nù. Orí ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò òun náà ni pé àìlèsínípò lọ́wọ́ ọ̀tá. Ohun tó mú kí Nehemiah kó ṣe àṣeyọrí nínú iṣẹ́ yìí ni wípé ó fi ọkàn rẹ̀ fún Ọlọ́run, kò wo àtakò, ó ń tẹ̀síwájú, ó ń gba Ọlọ́run tó gbé iṣẹ́ lé lọ́wọ́, ó ń gbàgbọ́ wípé yóò ran òun lọ́wọ́ láti ṣe àṣeparí. A sì rí ní ẹsẹ̀ ìkẹfà yìí wípé bẹ́ẹ̀ ni àmọ́ odi náà, àmọ́ ọjà ara wọn yípo, ó sì ga dé ìdajì ibi tí ó yẹ kí ó ga dé nítorí pé àwọn ènìyàn náà ń ṣiṣẹ́ tọkàntọkàn. Mo gbàdúrà wípé oore ọ̀fẹ́ tí wọ́n náà nílò, tí ayé rẹ̀ nílò pẹ̀lú, tó fi ní sọ ìfojúsùn rẹ̀ nù. Lórúkọ Jésù, Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún ayé rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, a fi ayé wa lé ẹ̀yin Ọlọ́run alààyè lọ́wọ́. Bí ẹ ti ń tẹ̀ wá síwájú nínú ìrìn àjò ayé, ẹ ràn wá lọ́wọ́ tá ò fi ní sọ ìlépa wa nù. Ẹ ràn wá lọ́wọ́ tá ò sì ní sọ ìfojúsùn wa nù. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ń la àtakò kọjá nínú iṣẹ́ ìránṣẹ́ àti nínú ìṣerere gbogbo? Olúwa, mo gbàdúrà fún ìmúlọ́kànlé. Olúwa, mo gbàdúrà fún ìgbàgbọ́ àti agbára láti tẹ̀síwájú tí wọn ò fi ní káàárẹ̀. Lórúkọ Jésù, Olúwa yọ̀ǹda rẹ̀ sínú ayé wọn. A gbàdúrà pé bí a ṣe ń jáde lọ nínú ìrìn àjò ọjọ́ tòní àti nínú iṣẹ́ wa lónìí, àtakò gbogbo èyí tí aládé ayé tó lè fẹ́ gbé sójú ọ̀nà wa, oore ọ̀fẹ́ tá ò fi borí rẹ̀, tá ò sì fi ṣe àṣeyọrí. Lórúkọ Jésù, kí Olúwa kó yọ̀ǹda rẹ̀ sínú ayé wa. Olúwa, ògo ni fún orúkọ rẹ̀, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bóyá àwa ṣe ń darapọ̀ mọ́ wa, o sì fẹ́ máa gbádùn Kristi Jésù sí ní orí ìkànnì yìí, ṣáà tẹ bọ́tìnì pupa èyí tó wà ní ẹ̀gbẹ́, tó wà ní ìsàlẹ̀ yẹn. Òun ni yóò fún ọ ní àǹfààní láti máa gbádùn Kristi Jésù nínú iṣẹ́ ìránṣẹ́ yìí sí. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ ṣeun.